lẹ́yìn tí wọ́n fi odidi $100 mílíọ̀nù $100 million ṣayẹyẹ ìgbéyàwó tí ayé gbọ́ tí ọ̀run mọ̀ náà. Ìgbéyàwó gbajúmọ̀ obìnrin aṣaralóge ni Farida Ṣóbọ̀wálé Abdulkadir ẹni tó pèèyàn mọ̀ sí King Frida àti ọkọ ẹ̀ Démọ́lá Òkúlàjà ó mà ti dàrú láàrin oṣù méjì péré tó sì jẹ́ pé lọ́jọ́bọ̀ ìyẹn tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ìní Farida gba orí bíríìjì Third Mainland tó wà lágbègbè Lagos Island ní ìpínlẹ̀ Èkó lọ láti para rẹ̀ sínú odò ọ̀sà tó wà níbẹ̀. Ẹ ò rántí pé gbogbo orí ẹ̀rọ ayélujára ló mì tìtì lóṣù méjì sẹ́yìn nígbà tí Farida tó ní gbajúmọ̀ ilé ìṣaralóge àwọn obìnrin tó wà ní Akérèlé Street ìyẹn lágbègbè Sùúrùlérè nípínlẹ̀ Èkó ìyẹn tó ń porúkọ ẹ̀ ní King Frida tó ṣègbéyàwó aláriwo pẹ̀lú Démọ́lá Òkúlàjà táwọn méjèèjì jọjọ ọmọ jàìjàyí tó sì jẹ́ pé $100 mílíọ̀nù $100 million ìwọ̀n àrùn lé ìgbéyàwó náà lórí o. Ṣá o lójijì ni ìgbéyàwó àwọn méjèèjì dàrú nígbà tí wọ́n ní Démọ́lá lu Farida tí wọ́n sì lè ti padà kẹ́rù jáde fún Farida láti lọ́ọ́ máa gbé pẹ̀lú obìnrin míì. Ẹlẹ́yà àti ẹ̀sìn tí wọ́n fi Farida ṣe gan-an ló mà jẹ́ káyé sù. Bẹ́ẹ̀ ló gbé mọ́tò jíìpù SUV ẹ̀ ó gbé lọ sórí afárá Third Mainland Bridge lọ́sẹ̀ tó kọjá yìí tó ti fẹ́ bẹ́ sínú odò ọ̀sà láti para ẹ̀ dànù. Àwọn aláàánú ará Samaria tí wọ́n rìn sásìkò ni wọ́n tètè fà á padà tí wọ́n sì dóòlà ẹ̀mí ẹ̀. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ó ní Farida ló mà sọ̀rọ̀ ó tọrọ àforíjì lọ́wọ́ àwọn olólùfẹ́ ẹ̀. Ó lé bí ọkùnrin ṣe dẹ̀hùn kulẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìlérí tó ṣe fún òun pàápàá láti jẹ́ kóun náà ọlọ́mọláyé ilé jẹ́ kóun ronú láti parọ́ òun ṣùgbọ́n tó lóun ti gba kádàrá báyìí o. Nínú ọ̀rọ̀ ẹ̀ gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ni ìyẹn Ìyábọ̀ Òjó tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Farida kódà ìjẹ́kùn ní mọ̀ pé òun bá Farida sọ̀rọ̀ lọ́wọ́ lórí fóònù ló kù ìṣẹ́jú péréte tó fẹ́ kó sínú odò ọ̀sà. Ìní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ oníkálòun mọ̀ pé ohun tó fẹ́ ṣe nìyẹn ni lẹ́yìn tó ń bá sọ̀rọ̀ lórí fóònù tán òun kò bá má pa fóònù náà tóun yóò máa pàrọwà fún pé kó má ṣe bẹ́ẹ̀ nítorí pé kúkọ́ lọ́nà àbáyọ sí ìṣòro. Ṣùgbọ́n Ìyábọ̀ Òjó ó wá ṣèlérí fún Farida wípé kó má tí ì ronú òun bọ̀ wá ṣàbẹ̀wò sí láìpẹ́ láti bá a sọ àwọn ọ̀rọ̀ àsọyépọ̀ nítorí pé kò dára kéèyàn máa gba ẹ̀mí ara èèyàn nírú ìṣòro tó wù kéèyàn lè wà àti wípé ikú kọ́ lọ́nà àbáyọ sí ìṣòro ẹ̀dá o. Nígbà yìí ọ̀pọ̀ àwọn èèyàn ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Farida yìí o tó sì jẹ́ pé àwọn èèyàn kan sọ pé owó tó ná lórí ìgbéyàwó náà tó dẹ̀ jẹ́ pé òun ló gbé bùkátà tí wọ́n lò ń ran owó lé Démọ́lá Òkúlàjà lórí wọn lówó náà ti pọ̀ ju èèyàn kì í náwó lé ọkùnrin lórí tó bẹ́ẹ̀ ìwàkuwà ni wọn yóò máa wò. Ṣùgbọ́n Farida tí àti tọrọ àforíjì ó ní kí n gba àwọn olólùfẹ́ òun tí wọ́n fi orí jì òun o nítorí pé ìrònú àròjù òun ló sùn òun débẹ̀ àti pé òun kò jẹ́ ẹ̀jẹ̀ pé Démọ́lá Òkúlàjà bá inú òun jẹ́ òun kò lérò àbúrú sí o tóun sì gbàdúrà fún pé ìyàwó kíyàwó tó wá fẹ́ fẹ́ èso ìgbéyàwó wọn yóò so èso rere.